jẹ́ kí n sáré gbé ọ débẹ̀ látẹnu Sheikh Ismail ọmọ Barahama agbára dua má gbé kó ń bẹ̀ má wọ ọ lọ sókè má sì wọ ọ lọ sísàlẹ̀ dúró lórí ẹ̀ kó lè jàǹfààní fún ọmọ ìyá mi. ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tọ́já sí pé ọdún iléyà ti ń bọ̀ wá báyìí tá a fẹ́ ṣe. ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá ni wípé kò kí ń ṣe dandan ní ẹran ọdún o. májò tako làákàyè rẹ bí mo ti wí òun fara rẹ balẹ̀ gbọ́rọ̀ mi yé ni kò kí ń ṣe dandan ni kéèyàn pa ẹran ọdún. kí ni rísì tí mo fi ní kò kí ń ṣe dandan ni kéèyàn pa ẹran ọdún ni wípé àwọn kan ń bẹ nísìnyí nítorí pé kí wọ́n lè pa ẹran ọdún nísìnyí wàhálà wọn lọ lè jí ẹran gbé. àwọn kan ń bẹ nítorí kí wọ́n lè pa ẹran ọdún wọ́n sì lọ́ọ́ máa ṣe aburú wípé no gbogbo tí ó bá gbà láàfún wa gbọ́dọ̀ pa ẹran lọ́dún yìí kò kí ń ṣe dandan o. ẹni tí ó bá lágbára rẹ̀ kò kí ń ṣe dandan lèyàn máa fi ń pa ẹran o. àwọn kan ń bẹ lọ́dún tó lọ ọdún léyà tó kọjá tá a ṣe lọ wọn àrẹ́ran pa o wọ́n sì gbà fọlọ́hún. bí wọ́n ti gbà fọlọ́hún lọ́dún tá a wà ń bẹ̀ yìí àwọn náà ti wà nù ẹni tí wọ́n rẹran 200,000 wọ́n ti wà nù ẹni tí wọ́n rẹran 500,000 tí wọn náà bá lágbára rẹ̀ nínú ọdún yìí má lọ lè jẹ gbèsè àì jẹ gbèsè rẹran ọdún kọ́ wa pẹ̀ràn léyà tẹ́kẹ́ máa wá lé ọ kiri bọ́ ọ bá ti lágbára rẹ̀ dédé tí ọlọ́run bá níwọ̀n náà bá ríra bó ṣe adìẹ lọ bá ríra ní ràákọ́ pa ìwọ àtàwọn ọmọ rẹ jẹ́ ẹ ra wọn tí wọ́n ha ẹran fún yín ládùúgbò bọ́ ọ bá ti lówó adìẹ náà ni bó ṣe bẹ́sikẹ́ náà ni bó ṣe ẹja ni ṣe é sínú kòkò kẹ́ ẹ dáná sí kí ìwọ àtàwọn ọmọ rẹ náà kẹ́ ẹ wà á pì kẹ́ ẹ lọ yìí tẹ́ bá da ilé ẹ jẹun má jẹ gbèsè má jẹ ẹran gbé bọ́ ọ bá jẹ ẹran gbé tán bá gbọ́ ọ mú àsámùtòbíláì nínú sẹ́ẹ̀lì ló ti wàá ti sọdún o nínú kó sọdún rẹ nírọ̀rùn tó o bá rówó pẹran kó o sì ọ̀rá jẹun tọ́lọ́mbà lórí sọmọ pé pè ju kó o jẹ ẹran gbé lọ kán tó máa hólé ọ lérí lọ ọlọ́run ní bàbá ló kọjá o kì í ṣe túláàsì fẹ́ni tí ó bá lágbára àti pa ẹran o ọlọ́run jẹ́ kí ọdún yìí kó dùn fẹ́ni kọ̀ọ̀kan wa salamu alaykum.